A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tẹ́ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn lórúkọ mi. Tó bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀ máa kọ̀ọ̀kan níbẹ̀. tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ bí gbọ̀nsẹ̀ mẹ́ta kan wá tí ń bẹ lókè òní kẹ́ mú option a lé àti lí. tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde. ṣe rí tá a bá dá sọ̀rọ̀ yìí wàláhì tàlá òṣónú èèyàn olóma gbọ́dọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí ò ní sọ̀rọ̀ kò sí àsìkò láti kíra wa nítorí pé ilẹ̀ ń yọ̀ inú mi dùn pé àwọn kan yìí tún wá jáde àwa Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá mọ nǹkan tí àwa tá à ń sọ̀rọ̀ nígbà kan tó ṣẹlẹ̀ báyìí onírọ́ oníjìbìtì apanilẹ́kún ẹ̀dá ló máa rí irú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ló máa ní òun ò kọ̀ǹfàmù pé ààrẹ ti sọ rí ìgbà tó ń dún wọn lókè ọya fẹ̀fẹ̀fẹ̀ gbogbo wa ń gbà yẹn tí ààrẹ Almarufu bá sọ̀rọ̀ wá ní gbẹnu sọ̀hún gbé kinní kan sọ̀hún nígbà tó ṣẹlẹ̀ ní Kwara tí Yorùbá Wushi yìí jáde èmi náà bọ́ ta àwọn kan sì tún wá bú mi bẹ́ẹ̀ àwọn ẹrú ànábì ọmọ Yorùbá lèmi o wọ́n lè sọ mí Moruf lóòótọ́ o àmọ́ mo orúkọ ìbí sọ mi mo mọ̀ if possible ń sin ibi tó ń ba bọ̀ ń sin oníkálukú máa lọ change sorúkọ ìbílẹ̀ ni tẹ́ bá wo gbogbo àwọn aláàfin tó ti jẹ lọ́yọ̀ọ́ tẹ́ bá ka dórí 37 sí 38 ẹ lè rí mùsùlùmí ní orúkọ wọn orúkọ ìbílẹ̀ ni. Number 1 bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti gọ́vnà Ṣèyí Mákindé kábíyèsí aláàfin Ọ̀yọ́ Olúbàdàn Ọ̀ọ̀nìrìṣà ṣe rí wọ́n ní oyè tó kanra àwo ó ń padà bọ̀ wá kanra ẹ̀dẹ́ bọ́tá bá ti sọ all they do àwọn tó máa rántí wọn ní ká gbẹnu sàn ṣe ti rí sìn àwọn ọmọ 4-5 years ni wọ́n mú mọ́lẹ̀ wọ́n mú tíṣà 7 wọ́n fẹ́ kan paroko tá a bá wá ń sọ̀rọ̀ wọ́n á ní àmọ́ nǹkan táwa ń sọ àbí ààrẹ yìí ti lè sọ̀rọ̀ jù he talk too much mi lówó ti fẹ́ gbà ń bẹ̀ ìdí tèmi náà fi ṣe nípa Ọlọ́run ní jẹ́ ká àkóso à ń wálé ibi tí mo wà yìí sí ọkàn mi balẹ̀ kò síbi tí ò séwu bọ́ ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín ṣe rí gbogbo ilé ayé yìí téèyàn bá ń ṣe láyé yìí kéèyàn bẹ̀rù Ọlọ́run ìjọba wa ẹ bẹ̀rù Ọlọ́run lóòótọ́ àwa náà campaign fún kí bàbá ṣe ọdún 4 sí bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀nà tá a fi lè ní lùsì election nílẹ̀ Yorùbá ní kẹ́ ẹ ṣiṣẹ́ lórí eléyìí o kò kèmí pẹ̀lú ọ̀rọ̀ Ṣèyí Mákindé o tó bá wù Ṣèyí Mákindé kó ṣe mọ̀ pé àwọn kan ti ń dúndò pé tó bá di ọdún kan tó ń bọ̀ ó máa kúrò ń bẹ̀ àwọn kan tẹ̀ ti ń dúndò pé lẹ́yìn tí Ṣèyí Mákindé bá kúrò ó níjà táwọn fẹ́ jà bọ́ ẹ jẹ́ sọ fún yín Ṣèyí Mákindé àsìkò tẹ́ ẹ wà ń bẹ̀ yìí tẹ́ ẹ bá gbégbèsè àwa táwa wà lókè òkun tó jẹ́ pé iṣẹ́ yìí làwa náà ń ṣe àwa náà ń gbébọn kọ̀ǹfàmù ní more than 20 years mo ti ń ṣe but ẹ recognize àwọn ọmọ ìlú yín tó ní talent lókè òkun kò dìgbà gìrìgìrì kéèyàn tó múyàn we have something they call drone èló ní ìjọba fẹ́ fi rà á èló lẹ fẹ́ fi rà á ẹ máa distribute mọ́tò 200,000 mọ́tò 200,000 pieces ẹ distribute ẹ̀ fáwọn èèyàn mọ́tò tó jẹ́ pé èyí tó kéré jù ló wọ 80 million nílùú Nàìjíríà náà ni o
owó òṣèlú yẹn ti wá di top 10 ẹ kàn ń ṣe bó ṣe wù yín owó wa ni bàbá oníbàbá tó jáde nílé tó lọ kọ́ ọmọ nílé ìwé bàbá jáde kò mọ̀ pé òun ní wọlé mọ́ o wọ́n dú bàbá yẹn bí ẹran wọ́n ṣe bísímìláì èmi ti sọ fún yín fẹ́kàn tẹ́lẹ̀ ṣe rí àwọn mùsùlùmí wa wọ́n máa ń ṣe ojúṣàájú and I will let you guys know ẹ rántí ìgbà táwọn boys kan kọ́ ní mùsùlùmí wọ́n jáde àfáà tó bá ti bí dáa tíyàn kan bá kọ́ ní mùsùlùmí tó bá jáde sìn àwa tá a máa jáde fún àfáà yẹn gan ayé aṣù ẹ kúkú jókòó ẹ má wulẹ̀ wá sórí online mọ́ mùsùlùmí ni wá lóòótọ́ èmi náà lọ àjì mo kéwú níwọ̀nba èmi gbẹgba lọ́wọ́ màlímù nígbà tó fẹ́ nà ìyá mi pa mo gbẹgba lọ́wọ́ ẹ̀ mo fèsì ẹ̀ mo dẹ̀ nà àwọn tó bá jọ ọmọ sùúrù lédè tájọ lọ sí olúwa ló wíl mọ̀ sọ́n máa mọ̀ mo dẹ̀ fò bọ́ta last day mi nìyẹn torí stepfather mi ó gbé ẹ̀sìn dání àwọn òwà gbẹ̀sìn dání bí àwọn olórí burúkú yìí tẹ wá sọ ẹ̀sìn di 25 cent àgbé ẹ̀sìn yìí gangan àgbéjú tàwọn tó ní ẹ̀sìn lọ ẹ lè rí aráàbù kó wọnú kùránì rẹpẹtẹ lẹ́yìn kó ṣe wáàsí fún yín ẹjọ́ torí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹ ń pe Sunday Igboho ẹ̀mí Sunday ò gbé gbogbo ẹnu ni mo fi sọ Sunday Igboho kò ń ṣerú iṣẹ́ yẹn náà nìkan ṣe ẹ kàn lè máa pariwo ẹ kò ní dá yín lóhùn ọmọ Ìgbò kan wá ń kọ́mẹ̀tì nonsense sórí péjì mi ipe ṣáà ṣì máa dìbò fún Tinubu olórí burúkú ẹ̀ ṣòbí ni ká gbé síbẹ̀ kí ni iṣu ọ̀pẹ tó bá débẹ̀ gan-an náà ní worst èwo ló sàn nínú gbogbo yín ọmọ ọlọ́mọ tó ti pàǹsìn kí ni nǹkan tá a fẹ́ ṣe àwọn ọmọ tó ti kó sí báwo lè fẹ́ ṣe ìjọba NAFA wà náà aláwọn NAFA officer iṣẹ́ yóò ń ṣiṣẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ à ń gbé water pump kéékèèké jáde àwọn tó ń lo Mark 4 tó ń lo AK-47 lẹ́yìn wá gbébọn ẹ tún wá gba Àmọ̀tẹ́kùn ẹ fún wọn bọn onígbà kan tí Buhari wà ń bẹ̀ oníkọ́kọ́ kó bọn kúrò lẹ̀ Yorùbá ẹ wake up àwa máa sọ àwa máa tẹnu mọ́ ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀ sí tàwọn èèyàn tó ti yé yín lóòótọ́ omi ojú bọ́ àwa náà rí bọ́ wọ́n gbé ìbọn gidi wọ́n gbé fún àwọn Fúlàní nínú igbó wọ́n mú owó wa wọ́n pín ẹ̀yin olóṣèlú ẹ̀ ń pín owó àmọ́ ẹ̀ ń jáde káwọn èèyàn campaign bàbá Bọ́lá Ahmed Tinubu mo fi Ọlọ́run búra tẹ́ kò ṣe pé bóyá mi ń ṣe Ọlọ́run o bọ̀ tẹ́ ẹ̀ bá wá solution sí kinní yìí tẹ́ ẹ̀ bá wá solution sí kí election tó dé nǹkan máa yí padà gan o wà láìtàlà bọ́níkà campaign fún yàrá campaign èmi ò lè campaign for anybody lọ́fẹ̀ẹ́ mọ́ mo ti sọ mo dé máa ń tẹnu mọ́ show mẹ́fà ni mo ṣe fún Ṣèyí Mákindé ní first election £1 wọ́n fún mi láà leave ni àwọn òfowó yín jẹun àdẹ̀dúró lórí owó yín bọ̀ nǹkan tèmi ń sọ ni pé ẹ ṣí ẹ̀tọ́ drone ti tó kí ló dé kí la ní NAVA fún kí la ní AMI fún inú gbó Hold Ọ̀yọ́ National Park tó ń gbà wọ gbogbo ìlú ìwọ́n ti rò pé bọ́n ṣe gbà wọbẹ̀ wọnú agbègbè Ògbómọ̀ṣọ́ sọ́yọ́ wọn lè gbàbẹ̀ wọ Ìbàdàn wọn dẹ̀ lè gbàbẹ̀ wọ Kwara wọn lè gbàbẹ̀ wọ Ògùn wọn lè togun wọn ti mọ̀ pé gbogbo ìlú àwọn náà tó ń jalè ibi tí gbogbo wà ní tẹ́ ẹ̀ bá take care forest yẹn tí ìyín jọ tó bá máa worst ẹ̀ kàn máa rí pé black eye la máa wà Ọlọ́run ní jẹ́ ká fẹnu kó jábì ọ̀pọ̀lọpọ̀ ń sìn wọn àwa ń lo òyìnbó wá ní èmi ò lọlé mọ́ mo ní kí ló dé àwọn tó ń gbé nu ilé ńkọ́ sáwọn tó ń gbé Nàìjíríà aṣọ Ọlọ́run ni mi ì lọlé mọ́ ṣé ìwọ náà ń wá ni àní kéèyàn máa rìn sásìkò tí wọ́n ṣe okay school náà ti wá ń lọ adopt ọmọ àwọn ọmọ kéékèèké tó gbé yẹn sìn bóyá máa wọ́ ọmọ yẹn rìn ni o bóyá máa kó wọn sórí ọ̀kadà ni o bóyá ti pa ọmọ yẹn dànù sìn nobody know there is something we call tracking ibì kan ṣáà náà ti ń ju fídíò yẹn jáde fóònù ẹnìkan náà fi ń ju jáde bọ̀ kàkà kó yẹ kẹ́ ẹ kó àmì kí ni Ṣèyí Mákindé pẹ̀lú power ṣé Ṣèyí Mákindé ò ní agbára nínú ìlú ẹ̀ láti ṣe ẹ̀tọ́ ẹ wá ń kó àwọn ọmọ ẹ kó àwọn sàkàdẹ́lì ẹnìkan máa lọ fèsì wọn nugbó oògùn orun eléyìí ẹ gbàgbé àwa máa sòótọ́ fún yín ìbọn ní oríṣiríṣiríṣi oògùn orun ó ti yé yín kí Sunday Igboho lọ jáde yẹn ṣé oògùn ní Sunday Igboho fẹ́ lọ fi bá wọn jà irú ìbọn wo lẹ kó fún wọn irú ìbọn tẹ bá kó fún wọn ló possible pé Sunday ní ọmọ 500 tó lè gbé but irú ìbọn wo lẹ kó fún wọn kọ́ lọ fi jà that is my question ìbọn tó yẹ pé tẹlómi báyìí gan agbọ̀n dànù lára ni àwọn ọ̀bọ tó yẹ pé ó tó bí ọ̀pá tó jẹ́ pé tó bá jáde ibi tó bá bàbá tó agbáríká ni kó tó pọ̀fọ̀ kó tó pa ayẹta ó ti lọ èmi ò ní òsì bọ́n o èmi ìdọ̀ ní òsì àwọn bàbá wa mú agbára tó lè lò nínú igbó yẹn tó lè ro wọn ò ṣe àwọn alágbára tó ṣe àfikún bọ́sọ̀ online kọ́ máa fún wa ní àwọn oríṣiríṣi wọn ò níyẹn
ààrò rí pé kíní yóò yẹ ká ró ilẹ̀ wa Odò Ọ̀yọ́ National Park wọ́n ti kọ́kọ́ wá jagun bẹ̀ àti gbà láti fura mú pariwo wọ́n lọ kọ́ra pariwo ṣe nǹkan kan ẹ wá bìlífù wípé táwa bá wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ò make sense nígbà tá a sọ pé a fẹ́ gba Yorùbá nation bí nígbà tó ń pa wá ní gbogbo a sọ pé Yorùbá nation nígbà tó mọ olóró dẹ wọlé àsinmi ìwọ tí wọ́n bá bí nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá ṣí àkíní kó kan àwọn èèyàn a jẹ́ pé bóyá kíní yóò kà yín lára nìyẹn ní tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe ní ìlú tó lọ́ba tó níjòyè kábíyèsí Aláàfin ẹ dìde ẹ lọ wá agbára yín sókè Ọọ̀ni ìrìṣà Aláké Àwùjalẹ̀ Olúbàdàn gbogbo ọba nílẹ̀ Yorùbá pátá tí mi dárúkọ ẹ dìde kẹ́ tètè lọ wá agbára yín kó má di pé ó dìgbà tó wá bá wọn ká wa mọ́lé ìgbà tó ti lè wọnú skul yẹn inú ìgboro náà wà àwọn pípù yìí ní ọ̀kadà more than 40 wọn ò lo mọ́tò wọn mọ ọ̀nà tó ń gbà now we keep quiet ọba sọ̀rọ̀ ààrẹ shut up what are you talking come home come and fight àwọn olórí burúkú dédé tó bá kàn ya yín lè máa mọ̀ pé ààrẹ ò shut up àwọn ò ní nǹkan kan tá a fẹ́ lose.